lọ́la kó bá yà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́. ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Ẹni tí mo bára sọ ní òrèrè bí a ṣe ń lo àlùbọ́sà pupa àti iyọ̀ gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe pé ó ní bí a ṣe máa ń lo àlùbọ́sà pupa tí a máa fi ń pọ́níṣì àwọn ọ̀tá wa. Ọ̀tá téèyàn rí ni o kò ṣe spiritual enemy sọ̀rọ̀ mi sí yé. Ṣé rí ọ̀tá téèyàn fojú rí yẹn àwọn náà burú, wọn ya wèrè gan. Wọ́n ya wèrè gan, ìbẹ̀lẹ̀ lẹ́yìn níwà. Àwọn tó ojú oorun tí wọ́n bí kọ́kàn máa lé ọ kiri ni kò jí. Àmọ́ tó bá lé ọ kiri lójú oorun tó bá jí ó lè da nǹkan rú ní ojú ayé sọ̀rọ̀ mi sí yé. Bẹ́ẹ̀ ṣe rí àwọn ọ̀tá téèyàn fojú rí yẹn àwọn náà ni Ọlọ́run máa ń fi hàn wá lójú oorun. Ó wá lè má gbé àwòrán wá, wọ́n lè di ẹranko sọ̀rọ̀ mi ti yé. Àmọ́ ẹ jẹ́ ká kọ́ bá tayé ìwé dáadáa. Ẹ jẹ́ bá wọn wí, tá bá ti bá wọn wí wọ́n lè ní agbára àti ṣe nǹkan kan lórí wa lójú oorun sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí àlùbọ́sà yìí tí o bá ní ọ̀tá tó bá pọ̀ bóyá nínú ẹbí ni o bóyá nínú iléeṣẹ́ ni ìwọ kan gbìyànjú ẹ̀. Ó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀ rárá. Ó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀, ìwọ kan gbìyànjú ẹ̀ sọ̀rọ̀ mi ti yé. Tí o bá ti di alẹ́ tá bá ti fẹ́ sùn, ẹ jẹ́ ká wá àlùbọ́sà yẹn rẹ́ẹ̀dì yẹn ká gbé sí méjì, iyọ̀ díẹ̀ bíntín ẹ jẹ́ á fi sí ọwọ́ àlàáfíà ká wá ṣépè fáwọn ọ̀tá wa, nǹkan tá fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn, nǹkan tá fẹ́ kí wọ́n ṣe fún wa sọ̀rọ̀ mi ti yé. Bóyá fẹ́ kí wọ́n dọ̀rẹ́ wa ni o, bóyá fẹ́ gba kí ìgbésí ayé wọn rí bákan ni o, bóyá fẹ́ dàrin wọn rú ni o, kán tẹ̀ má ra lójú ráàyè rí tí ẹ rò mọ́. A wá mú ọ̀kan náà àlùbọ́sà yẹn á fi fọ ọwọ́ wa ojú tẹ́yìn, á fi fọ dáadáa. Èyí tó bá kún ẹ̀ drop ẹ̀, ẹ wá tó bu iyọ̀ sí ọwọ́ àlàáfíà, iyọ̀ díẹ̀ náà ni ẹ má jẹ́ kó pọ̀ o. A tún tọrọ nǹkan tí à ń fẹ́ lórí wọn, a tún wá ṣe àdúrà fúnra wa. Ọwọ́ àlàáfíà yìí ẹ má ṣe àdúrà fúnra yín o, ọ̀tá yín ni ẹ gbógun tì níbẹ̀. Ọwọ́ ọ̀tún yìí ni kẹ́ wá ṣe àdúrà fúnra yín, ẹ tọrọ nǹkan tó bá wù yín. Ẹ bá ti wá tọrọ ẹ̀, ẹ wá mú kan náà àlùbọ́sà yẹn, ẹ wá fi fọ gbogbo ọwọ́ yẹn dáadáa. Ẹ tó fọ gbogbo ẹ̀yìn. Ẹ bá ti wá síbẹ̀ tán, ẹ wá mú omi tó lọ́wọ́rọ́, ẹ fi fọ ọwọ́ yín. Ojú bẹ́ẹ̀ lẹ́yìn yàn mí o. Ẹ fi omi tó lọ́wọ́rọ́, ẹ fi fọ ọwọ́ yín. Ní agbára Ọlọ́run tí a bá ṣe eléyìí, tó bá pálí la ṣe àwọn lọ sí ibi iṣẹ́ ńjọ́ kejì ibi tí wọ́n ti fẹ́ràn àwọn àyẹ̀yẹ́ lọ síbẹ̀. Tí ẹ bá rí ẹ wà padà wá sọ fún mi, mi ò ní máa ròyìn nǹkan tẹ́ẹ̀dì lágbára Ọlọ́run dáadáa náà lẹ́rìí lágbára Ọlọ́run. Ẹ̀rí mi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí gbẹ́jẹ́. Ẹ̀rí tó bá di ìgbà míì á tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tàṣe àtẹ̀yí tàṣe torí pé tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Dàbọ̀. Iwájú sábì tí tàwa Ọlọ́run ló dé wà láyé nìyí. Ṣé bóun lòun tó ṣológun ló wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. Alright, èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Dr. Mutiu Táíwò Ọlátíbóyè yìí pírẹsidẹ̀ntì ti yá ni. Èjì rẹ̀ o wíríwírí lójú orogún